Ẹ pẹ̀lẹ́ o, ẹ kú dédé ìwòyí, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Eléyìí fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí tẹ́ ti subscribe sórí ìkànnì yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ, láti máa fẹ̀mí ìmoore hàn, láti jẹ́ kí ẹ mọ̀ pé mo mọ rírì yín. Mi ò tíì post fídíò yìí síbì kankan, ẹ̀yin ni mo kọ́kọ́ ṣe é fún. Mo fi kí gbogbo yín, mo fi kí yín káàbọ̀ sórí ìkànnì yìí. Mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín fún pé mo mọ rírì yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni. Iná ò ní tán wọ yín. Ẹ ní má mú bọ́, ẹ sì ní ṣe àṣetì. Jíjẹ mímu kò ní wọ́n yín. Ikú ò ní pọmọ mọ́ yín lọ́wọ́ o. Ẹ̀yin náà ò ní kú ní rèwerèwe. Ẹ dàgbà ẹ dógbó láṣẹ Èdùmàrè. Mo mọ̀ ọ́ lóore o. Mo ṣe fọ́nrán eléyìí, mo fẹ́ ṣe àfihàn ara bá ṣe ní wọ́n ń ba àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá jẹ́. Ohun tí mo fẹ́ fi hàn wá, ohun tí ẹ ó rí nínú fọ́nrán méjì ni, kí ẹ fi rí pé ó ti ń di lemọ́lemọ́ àwọn èèyàn wọ̀nyí. Bí ìgbà tó jẹ́ pé wọ́n kàn mọ̀ọ́mọ̀, wọ́n wá fẹ́ ba ìran Yorùbá lójú jẹ́ ni. Ṣùgbọ́n ó ṣeni láàánú, ó sì yani lẹ́nu pé irú wọn la fi jẹ ọba aládé nílẹ̀ Yorùbá. Ta ni mò ń sọ? Olúwo, ọba Abdulrasheed kan náà ni, the current Olúwo, àti ọ̀rẹ́ rẹ̀ Elégùṣì. Pẹ̀lú bí wọ́n ṣe ń lọ patí, tí wọ́n ń jójó, tí wọn ò tiẹ̀ fira wọn sípò ẹni tá a lè pè ní ọba nílẹ̀ Yorùbá. Àti irú aṣọ tí wọ́n ń wọ̀ ní ọdún 2021, nígbà tí ọba Elégùṣì tó ń ṣe birthday 45th year birthday anniversary ẹ̀ nílùú Èkó, tí Olúwo lọ. Ẹ rí fọ́nrán yẹn lójú ìran yín. Aṣọ tí àwọn méjèèjì wọ̀ àti bí wọ́n ṣe ń jó. Ohun tó ṣe àpẹẹrẹ, tó ṣe àfihàn pé kò pọ́n wọn lé gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Yorùbá. Ohun tó ta àbùkù àwa ọmọ Yorùbá, tó dẹ̀ ta àbùkù àṣà àti ìṣe wa ni. Òótọ́ ni, ohun tó dáa ni kéèyàn lajú. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé gbogbo bó ṣe wù kéèyàn lajú tó, ó yẹ kéèyàn máa ṣẹ́ra kù láti ṣe wọ́n. Ohun tó lè mú àrífín wá. Tẹ bá rí àwọn ẹ̀yà míì tán bá ń fi àwa Yorùbá ṣe yẹ̀yẹ́, tán máa ń bú àwọn ọba wa àbí tán ń fàwọn ọba wa ṣe yẹ̀yẹ́, ara irú ohun tó ń fà á nì. Ẹ máa rí àwọn kan láti ìlú Ìlọrin, wọ́n mọ̀ ní ṣé ẹ rí Emir àwọn kan rí kó lọ sí patí, àbẹ́ rí kó ṣe kinní kan. So tí mo sọ yé wa, wípé àwọn ọba tiwa ni ò níṣẹ́, àwọn ọba wa ni wọ́n ń rí ní patí kiri. Ẹ wá máa rí àwọn èèyàn bíi Peter Edoche, àwọn ọmọ Ìgbò, wọ́n á ráwọn ọba wa, wọ́n á máa nawọ́ sí wọn wípé àwọn fẹ́ bọ ọba wa lọ́wọ́. Gbogbo bó ṣe wù kó rí, kò sí bó ṣe wù kó ọjọ́ orí ọba wa nílẹ̀ Yorùbá kó kéré tó, ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti rí ọba wa fín. Ìdálù ni ìṣèlú, pàápàá jùlọ tán tún wà lórí ilẹ̀ Yorùbá. Èèyàn kan wá ní òun ọmọ Ìgbò àbọ́mọ kinní kan, á wá láti ibì kan, kó yá mọ ní kí ọba yóò yà mọ̀ kọjá yóò mọ lọ ni. Kì í ṣe bíi pé ká máa wá nawọ́ sí ọba, ká máa rí ọba wa fín. Ara bó ṣe ń rí, ara ohun tó ń fà á, òun náà ni gbogbo ohun tá à ń rí yìí. Ó dàbí pé à ń mójú kúrò, à sọ̀rọ̀. Tó sì jẹ́ pé tó bá yá, èébú ọjọ́ iwájú ni fún gbogbo ọmọ Yorùbá. Wọ́n ní èébú ta lọ ní tahun, tàbọ̀ ní tàná ẹ̀. Ohun tí àwọn èèyàn wọ̀nwọ̀nyí ń ṣe, ohun tó yẹ kí gbogbo wa rántí, tó fi yẹ ká kẹ́nu bò wọ́n, ká jẹ́ kán mọ̀ pé kò bójúmu, a sì ní gbà, ni pé àwọn kọ́ ni wọ́n ní àpèrè yìí, àwọn sì kọ́ ni ó máa wà ńbẹ̀ lọ láéláé. Nígbà tán bá ti bà á jẹ́, tán sọ́ di yẹpẹrẹ, tán sọ́ di gbáǹtú ẹ̀yọ̀, nígbà tán bá ṣe titi wọn tán, tán bá lọ, tẹ́lòmíì tó mọ ẹ̀tọ́, tó mọ àṣà àti ìṣe tó bá débẹ̀, àwọn èèyàn tó ti rí àwọn rándan-ràndan wọ̀nwọ̀nyí fín tẹ́lẹ̀, wọ́n á padà wá, wọ́n á fẹ́ máa ṣe bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. Ṣé kò ní dogun? Ṣé kò ní dìjà? Ṣé kò ní dariwo ńgbà yẹn? Tí ẹni tó mọ iyì àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá tó bá wá débẹ̀, tó bá wá ń kọ̀ fún wọn, ṣé wọn ò ní sọrú ẹni bẹ́ẹ̀ lórúkọ? Then àwọn ọmọ wa tá a bí nísìnyí, irú àpẹẹrẹ wo la fi ń lélẹ̀ fún wọn? Ṣáà ń jẹ́ kán mọ̀ pé báyìí kọ́ ni wọ́n ṣe ń ṣe é, kò yẹ kó rí báyìí. Fọ́nrán tẹ́ ẹ́ kọ́kọ́ rí, òun ni eléyìí tó ṣẹlẹ̀ ní ọdún 2021. Ohun tó tún wá yà mí lẹ́nu, tó ṣe kàyéfì fún mi ni pé inú oṣù April, oṣù kẹrin ní ọdún 2021 náà ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀.
níbi ayẹyẹ ọjọ́ ìbí tí Ọba Elégùṣì ṣe 45th year birthday party ni wọ́n ti ṣe gbogbo mọ̀nàmọ́ná táwọn méjèèjì ń jó níwájú olórin Patoranking tí wọ́n ń ṣe bí ọmọ kékeré tí wọ́n tiẹ̀ fira wọn sípò àgbà. Ìwọ tó bá mọ̀ nígbà yẹn Olúwo ti jọba. If I'm not mistaken, Olúwo was crowned in 2015. If I'm not mistaken, Olúwo has been crowned since 2015. So this happened in 2021. So there's no doubt about it. Don't say, maybe he was not a king then. No, Elegushi was a king already. Olúwo has been crowned already when they did this in 2021. Then ní ọ̀sẹ̀ tí a lò kọjá yìí, irú ìṣẹ̀lẹ̀ tún wá ṣẹlẹ̀. This time around, Olúwo náà ni. Olúwo. Ó lọ sí pátì ayẹyẹ ọjọ́ bíi 65th birthday ti ìyáàfin Florence Ajimobi, aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àná tó ti dolóògbé kọ́lọ́run fọ̀run kẹ́. Ara wàhálà tí gómìnà yẹn náà dálẹ̀ sí àwọn ará Ìbàdàn lọ́rùn, wàhálà yẹn lọ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ bọ́n ṣe ń jọba. Ṣé ẹ rántí pé gómìnà yẹn ló lọ gbé adé lé àwọn èèyàn tí a lè pè ní baálẹ̀, tó lọ gbé adé lé wọn lórí. Ṣé rí pọ́rọ̀ adé yẹn ń sìn, ó ti fẹ́ máa di wàhálà báyìí, ó ti fẹ́ máa dá nǹkan lẹ̀. Tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń dé, tí wọ́n mú gbogbo àṣà àti ìṣe àwọn bàbá wa tó lójútùú tán bẹ̀rẹ̀ sí dàrú lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ yẹn ń jà ràìnràìn ńlẹ̀ ń sìn. Ẹ ro ohun tán ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí pẹ̀lú bàbá Ládọjà, àbí ṣé gbogbo wa ò rí? Ṣèbẹ́ gbọ́ gbólóhùn tó ń jáde lẹ́nu wọn pé àwọn ti dé adé, àwọn ti di ọba, àwọn pẹ̀lú rẹ̀ ò sí ní ipò kan. Ó dàbí pé a ti fẹ́ máa mú ibi tí wọ́n ń pè ní orí, a fẹ́ máa fi tẹ̀lẹ̀ tí ò dẹ̀ yẹ kó máa ṣẹlẹ̀. Ìyẹn lápá kan àyàbá ni. Aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àná yìí, ìyẹn ìyáàfin Florence Ajimobi, ni wọ́n ń ṣe 65th year birthday party. Olúwo wá ń lọ síbẹ̀. Olúwo kó súùtù wọ̀ pẹ̀lú bow tie. Ó mọ̀pá dání, ó dé fìlà. Ó wá dírẹ́sì, ó dàbí sinimá àwọn òyìnbó kan tá a wò rí tó ń pè ní Charlie Wonka and the Chocolate Factory. Ìmúra ẹ̀ dá lóòótọ́, ṣùgbọ́n irú ìmúra kì í ṣe irú ìmúra fún ẹni tí a pè ní ọba aládé nílẹ̀ Yorùbá. Èèyàn lásán ló lè máa múra bẹ́ẹ̀ pé òun ń lọ bí ayẹyẹ. Irú ìmúra yẹn ò yẹ ọba ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ọba tó lórúkọ, tó jọba lórí ìlú tó lórúkọ. Kò gbé àṣà wa, kò gbé ìṣe wa, kò gbé lárugẹ. Ọ̀làjú kọ́ leléyìí. Ìbà àṣà àti ìṣe jẹ́ ni, ìbà ayé jẹ́ ni. Ìfi ipò ọlá, ìfi ojú ọlá gbolẹ̀, ìfi ipò ọlá wọ́lẹ̀ ni. Kí má bàa já wa ń tàn mọ́, màá jẹ́ ká rí fọ́nrán tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Màá fi sí, ẹ̀yin náà ó rí kẹ́ ẹ ro ohun tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Èyí tí ẹ kọ́kọ́ rí, eléyìí tó ṣẹlẹ̀ ní April 2021, níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Ọba Elégùṣì. Ẹlẹ́ẹ̀kejì, òun lèyí tí mo ló ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Eléyìí ṣẹlẹ̀ ní April 6th, 2024, ọdún tá a wà yìí. Òun ni tẹ́lẹ̀kejì. Ṣé ẹ nótìsì nǹkan kan tó jọra wọn bẹ́ẹ̀? Oṣù kan náà ni o. April ni ti 2021, April náà ni ti 2024. Ṣó lápẹẹrẹ, ṣó lámì, ṣó ní nǹkan tí àwọn oṣù yìí ń ṣe àpẹẹrẹ? Ṣé kìí ṣe ọjọ́ ẹ̀tẹ́ àti oṣù tí arákùnrin yìí tó padà kan àbùkù, ṣé kìí ṣe òun ló ti ń fi àpẹẹrẹ, ló ti ń fìdí ẹ̀ lélẹ̀, tó ti ń fi àpẹẹrẹ lélẹ̀? Kò yé mi ò mọ̀ o, mo kàn rò bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ wo fọ́nrán méjèèjì tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Nígbà tó bá jó tó bá ń kó mọ́lẹ̀, bó tiẹ̀ ṣe lọ́lẹ̀ yẹn tí ò bá lè dìde mọ́ ńkọ́. Aláìníròrí méjì.